wọ́n ti rí i mú o. Dẹ́rẹ́bà tó pa ọ̀gá ẹ̀ sínú ilé ló mú àràn. Dẹ́rẹ́bà amòòkùnsìkà ẹ̀dá kan Ajírọ̀ Káyọ̀dé tó pa ọ̀gá ẹ̀ olóyè Ibrahim Babátúndé sínú yàrá ẹ̀ lópòpónà Ìlọ́fà ní Yídì-ńlá ìlú Òmù-àràn nípínlẹ̀ Kwara lógúnjọ́ oṣù kẹjọ ọdún 2024 yìí tí ń ṣẹ́jú pàkó lákọlò àwọn ọlọ́pàá báyìí. Ọkùnrin afurasí tó ń bá olóògbé ṣiṣẹ́ ọkọ̀ wíwà yìí lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ nítorí ikú oró tó fi pa ọ̀gá rẹ̀ nílùú Òmù-àràn. Lọ́jọ́ Ẹtì Friday ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2024 yìí ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Victor Ọláìyá fojú afurasí náà àtàwọn míì hàn dé. Ọláìyá ní kété tí ọ̀gbẹ́ni Sunday Babátúndé tó jẹ́ ọmọ olóògbé wá fẹjọ́ ẹni tó ṣekú pa bàbá rẹ̀ olóyè Abraham Babátúndé sínú ilé wọn lógúnjọ́ oṣù kẹjọ làwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí ọwọ́ sì padà tẹ afurasí yìí. Ọláìyá ní lásìkò tí ọmọkùnrin náà ń ṣàlàyé ohun tó mọ̀ nípa ikú olóògbé ọ̀hún ló sọ pé òun lòún yọ́ wọlé lọ́jọ́ náà tó ń lapá kó mọ́ olóògbé ọ̀hún lórí àti ẹ̀yìn títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ tóun sì dọ̀gbọ́n gbé òkú rẹ̀ lọ sí ilé ìwẹ̀ kí wọ́n lè rò pé olóògbé náà yọ̀ ṣubú lulẹ̀ ni tó sì kú. Lẹ́yìn èyí ló pe ọ̀kan lára àwọn ọmọ olóògbé Alhaja Mojírọ́lá Sàláù tó ń gbé ní agboolé Òkè Àjà nílùú Òmù-àràn láti túfọ̀ ikú bàbá wọn fún un. Ọ̀gá ọlọ́pàá ní àwọn yóò fojú afurasí náà balẹ̀-ẹjọ́ tí ìwádìí bá ti parí lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.